wa káàkiri àgbáńlá ayé wípé ẹ kú dédé àsìkò yẹ káàbọ̀ sórí ètò Òtúnúyìn Èṣù Àṣírí Ayé pẹ̀lú Èròǹgbà Òrèǹtẹ̀ àti Bàbá Àlùbáríkà Wẹ̀bìdà ní ìlú Ìgbòdú. Lórí ètò lénìí kí la gbé wá fún yín, kí la fẹ́ gbé yẹ̀wò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba Tàálá tó jẹ́ ká wọ oṣù kẹwàá, ìyẹn oṣù October láyọ̀ àti àlàáfíà. Àṣẹrípò ń tán lọ náà nìyẹn. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí náà ló máa parí ẹ̀ o. Lágbára Ọlọ́run, àní fàìsàn àní fi lògbà. Lórí ètò lẹ́nu Bàbá Àlùbáríkà Wẹ̀bìdà ní ìlú Ìgbòdú ní Ìkòròdú, ọ̀gá Ẹ̀lùkùmẹ̀dẹ̀ wà ní ìkàlẹ̀. Òun la máa gbé yẹ̀wò lénìí. Ẹ̀yin ará, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan kí máa bá wa ṣe kí ni, kí máa bá wa gbétò lọ. Bàbá Àlùbáríkà kò dédé àsìkò ìsà, a káàbọ̀ sínú oṣù tuntun. Àti wọnú ẹ o. Bẹ́ẹ̀ni. Àjọ wa máa jọra. Ó fẹ́ jọra. Omi kan náà ni. Omi kan náà ni. Èwo ni omi kan náà ni? Ṣé èdè ìlú wo nu? No, mo sọ pé omi kan náà ni, pé kọ́lù ẹ̀ fẹ́ jọra. Ok, omi kan náà lómi kan náà ni. Èdè ìlú wo ni? Èdè Èkó náà ni. Ok. Àjẹpẹ́ ṣé omi ti Kwara wa lélẹ́yìí báyìí, àbomi tọ̀yọ́ àbomi ti Èkó? Èmi yà mọ̀ pé tọ́ba táǹkàrà bá ti ní kọ́lọ̀ kan náà, àwọn máa ní omi kan náà ni, aró kan náà ni. Aró tó ń lọ tó ń sọ. Omi aró kan náà. Ọlọ́run sáfòrè sí. Ọlọ́run níjà àríbànújẹ́. Aláwọ̀ àtàrú àtomi. Ọlọ́mọjà mú mi ìbànújẹ́. Àmín náà. Ọlọ́mọjà aráró burúkú. Àmín. Kí ni pa yín lẹ́nu? Aláwọ̀ àmín. Màdánù ọlọ́mọjà aráró burúkú. Àmín o. Ọlọ́mọdé jẹ́ wọn aráró burúkú lára wa. Àmín àmín. Àti lára ọmọ wa. Àmín àmín àmín. Bàbá lénìí àti wo oṣù kẹwàá ọdún. So tàbá dẹ̀ ń sọ̀rọ̀ nípa oṣù kẹwàá ọdún, oṣù October, irú oṣù wo ni? Àwọn ọmọ wo ló ń bí ń bẹ̀? Kí lè wọ̀ wọn? Kí lọ́nà àbáyọ fún ọ̀rọ̀ ayé wọn? Ṣé rí àwọn ọmọ yẹn, òjíṣẹ́ Ọlọ́run ló máa ń pọ̀ jù nínú October. Nínú October tó jẹ́ oṣù kẹwàá yẹn. Wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ní Mùsùlùmí, wọ́n máa ń ya àfáà. Tán bá jẹ́ bẹ́ẹ̀ ní Kìrìsìtẹ́nì, wọ́n máa ń ya wòlíì. Ọ̀pọ̀ wọn máa ń jẹ́ èèyàn Ọlọ́run. Wọ́n dẹ̀ máa ń hùwà ẹni Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n máa ń nígbèjà ìlara. So gẹ́tì ọ̀rọ̀ mi tó, torí wọn èyí dẹ̀ tètè gbà. Ọlọ́run máa ń pè wọ́n, but ọmọ oṣù kẹwàá yìí tètè gbà pé wòlíì ló ń wo. Wọ́n bá ní ẹ̀ẹ́dẹ̀ padà sí wòlíì o. Ọmọ oṣù kẹwàá ni ó padà jí sí Olúwa. Ó ṣe rọ bísínẹ́sì ni wọ́n máa ń fẹ́. Kí ni o ní mo wí? Ìṣòwò ló máa ń fẹ́ sùn. Iṣẹ́ òwò ni wọ́n fẹ́ máa ṣe. Iṣẹ́ káràkátà ni wọ́n máa ń fẹ́, bọ̀ tí ọ̀pọ̀ wọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n fẹ́ máa yà. Lọ́lọ́run máa ń kọ́ mọ́ wọn. Wọ́n ṣe wá rí àwọn ọmọ oṣù yẹn tán bá jẹ́ wòlíì, èrò máa ń pọ̀ lẹ́yìn wọn. Bọ̀ tí wọ́n wá lè jẹ́ pé obìnrin ẹyọ kan Ọlọ́run fi ṣèṣòro fún wọn tí ó máa gbọ́wọ́ lé nǹkan yẹn. Sọ ma pé èèyàn kan lè fi ahọ́n ẹyọ kan dá gbogbo ìjọ rú o. Ọlọ́mọjà rí elétè èèyàn o, àtẹlẹ́jọ́ bú o. Sọ gẹ́tì ọ̀rọ̀ mi. Alàgbà wa yẹn ó ṣe kinní kan, kinní kan, ó ṣe kódà ìyẹn ọmọ oṣù kẹwàá wọ́n máa ń kọ́lé, wọ́n dẹ̀ máa ń ṣe, bọ̀ tí wọ́n bá gbà yàn lé, wọn ì fẹ́ sanwó. Térò bá ti pọ̀ jù nínú ilé, wọ́n á fẹ́ máa dìtẹ̀ máa ní. Ọmọ oṣù kẹwàá wọ́n fẹ́ máa pawọ́pọ̀ dìtẹ̀ máa ní. Òun ni wọ́n fi máa bọ ẹlẹ́dàá fún wọn. Sọ gẹ́tì ọ̀rọ̀ mi. Ìyá wọn máa bọ ẹlẹ́dàá fún ọmọ oṣù kẹwàá ni. Wọ́n á fàgbọn bọ́ fún. Sọ gẹ́tì ọ̀rọ̀ mi tó. Wọ́n á fomi àgbàrá, wọ́n á fi bọ́ fún. Wọ́n á fi gbín, wọ́n á fi bẹ́ fún. Sọ ti yé báyìí níṣẹ́ pé kẹ́lẹ́dẹ̀ ọmọ gbóná o, kọ́ mọ́ rògùn ibi o, kọ́ mọ́ rògùn àṣàṣì o. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wọn. Kódà ọmọ oṣù kẹwàá, wọ́n á rà kàrà. Sọ ti yé, wọ́n á rà kàrà elépo, wọ́n á há fáwọn oníbàárà, wọ́n á fowó sí, wọ́n á fomi sí, á jẹ́ inú kíni, á jẹ́ ìjọ tọ́ọ̀sì. Sọ gẹ́tì ọ̀rọ̀ mi tó, torí pé ọmọ oṣù kẹwàá máa ní ìgbèjà pé wọ́n máa parapọ̀ bá wọn jà.
òun ni ó ṣoore o, òun ni ó kọ́lé o, tó ń gẹ́tì ọ̀rọ̀ mi, òun ni ó gbàyàn síbẹ̀ o. Àwọn tó ń rẹ́ǹtì ilé wọn á bẹ̀rẹ̀ bàjẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Ok, òun ló rọkọ̀ o, òun ló gbé mọ́tò fún yàn pé kó wá o, dẹ́fà fẹ́ di ọ̀tá rẹ̀. Yèyé Oge máa gbọ́rọ̀ yẹn o. Ọmọ oṣù kẹwàá òun ni ó sọ̀rọ̀ fún yàn tí wọ́n jọ sọ̀rọ̀ àṣírí. Ẹni tó sọ̀rọ̀ fún gbẹ̀yìn lọ, ọ̀tọ̀ ni tí ó sọ, ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa sọ pé ó sọ lọ́mọ oṣù kẹwàá. Ọmọ oṣù kẹwàá Ọlọ́run ní máa kó yọ o, wọ́n máa ń nígbèjà àtìmọ́ gan o. Bọ́tí ìràwọ̀ gbogbo wọn kì í sábà ṣe ìràwọ̀ tí máa ń fa sìgá, kì í sábà ṣe ìràwọ̀ tí máa ń mutí. So gẹ́tì ọ̀rọ̀ mi tó báyìí ní ṣe pọ̀ tẹ́nu ìràwọ̀ wọn dẹ̀ máa ń dá dépò pé wọ́n máa ń rí àánú bá pàdé. Bọ̀tì tó bá jẹ́ pé lẹ́nu iṣẹ́ ni o, ní ibi okòwò ni o, níbi ilé ni o, ládùúgbò ni o, láàrin ẹgbẹ́ ni o, wọ́n á pawọ́pọ̀ fẹ́ bá ọ̀tá rẹ̀ jà ni. Tó gẹ́tì ọ̀rọ̀ mi, àwọn náà dẹ̀ máa ń dúró tán. Ọmọ oṣù kẹwàá tó ń gbọ́ mi, òun náà máa ń dúró tán o, pé ìjọba ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀. Wọn ì sábà lójú, ọmọ oṣù kẹwàá ì sábà lójú o. Gbó wọn dẹ̀ gbọ́, wọn ò gbọ́ kọ́. Tí wọ́n bá ti sọ yẹn náà wọ́n ti sọ. Ọ̀rọ̀ ẹyọ kan tó bá dẹ̀ rí, tó bá tó dọ̀la, tó bá tó bí yóò tó sọ. Tó bá tó ṣẹ̀, tó bá dọ̀tún la ẹjọ́ náà yóò tó rò. Tó bá dẹ̀ ṣe lóore, bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa ń tẹnu mọ́. Lọ́mọ oṣù kẹwàá tó bá ṣe lóore, má lórí rédíò mọ́, wọ́n lọ gúlẹ̀ wáyé yóò gé àbójú tó lé mọ́ láti sọ ọmọ oṣù kẹwàá lóore. Mo ti gbọ́ orí rédíò lọ́nu. Tó bá dẹ̀ ṣe kejì náà, bẹ́ẹ̀ ni o, wọ́n dẹ̀ máa ọmọ oṣù kẹwàá dẹ̀ máa ń fẹ́ràn ọkọ wọn. But wọ́n yẹ forogún. Ìyẹn lóbìnrin. Obìnrin wọn ò fẹ́ ráìvà. Ọkùnrin wọn wá ń kọ́. Ọkùnrin wọn náà máa ń lójú òun ìfẹ́ kí ìyàwó wọn gan ṣe jáde. Wọ́n fẹ́ máa sọ ìyàwó wọn lọ́wọ́ lẹ́sẹ̀. So gẹ́tì ọ̀rọ̀ mi tó, ìràwọ̀ wọn dẹ̀ dà bẹ́ẹ̀. But ẹnu nǹkan tèmi kàn rí tó lápẹẹrẹ nínú oṣù yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n fẹ́ yà. Tó bá jẹ́ oṣù kẹwàá nínú mùsùlùmí ni, ọjọ́ tí wọ́n dẹ̀ máa ń wáyé, tó máa ń wáyé nínú ọjọ́ yẹn kò kí ń jìnnà síjọ́ Thursday àbí Friday àbí Saturday àbí Sunday. Ọmọ oṣù kẹwàá sábà wáyé Monday. Ìtọ́bẹ̀ wáyé Monday yẹn bí ọba ní ọjà àbọ̀gà àbí iṣẹ́. So gẹ́tì ọ̀rọ̀ mi tó. Sọ mọ̀ pé ọjọ́ téèyàn ń wáyé yìí máa fa ọjọ́ téèyàn máa ń jẹ́ láyé. Kí ló ní mo wí? Ọjọ́ téèyàn wáyé ó máa ń fa ọjọ́ téèyàn máa jẹ́ láyé. Ọmọ Yorùbá gbé kalẹ̀. Ọjọ́ téèyàn ń wáyé ó máa ń fokùnfà oríire téèyàn máa ń ṣe láyé. Ọjọ́ tí wọ́n sọ̀yàn ló kọ yìí máa ń fa òṣì tí ń bẹ ẹlòmíì nígbà míì. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó. Nígbà tẹ́ lọ ṣèkó mọ́, tó bá jẹ́ pé tẹlòmíì àárọ̀ ló mú, tẹ lọ fi sọ́wọ́ ọ̀rọ̀ lẹ́, tẹ́ ń soṣù náà ọmọ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́. Ok, ẹlòmíì ìràwọ̀ ẹ̀kẹ̀dẹ̀rẹ́ táìmù tí wọ́n bí lọ́yẹ kí wọ́n sọ ló kọ́. Tó bá jẹ́ àárọ̀ wọn bí, àárọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ péjọ lórí ìkọsẹ̀jáyé rẹ̀ o. Tó bá jẹ́ pé ọ̀sán ni wọ́n bí, ọ̀sán ni wọ́n gbọ́dọ̀ jókòó lórí ìkọsẹ̀jáyé rẹ̀ o. Tó bá jẹ́ alẹ́ wọ́n bí, alẹ́ wọ́n gbọ́dọ̀ ṣe. Abiyamọ mélòó ló kíyèsí ló béèrè mọ́? Ṣó ń gbọ́ mi? Ayé ọmọ òṣàdédé máa bàjẹ́, àìlákíyèsí ló ń ba ayé ọmọ jẹ́. Yèyé Oge. Ò gbádùn ọ̀rọ̀ yìí tó, ọ̀rọ̀ tó ní kìmínì. But kéèyàn wá wọ̀ tó, kéèyàn wá wòṣì, àwọn fúnra ara wọn náà wọ́n wá máa ń bínú o. Ọmọ oṣù kẹwàá. Ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ wọn máa ń bínú sí o. Tó bá wá gbaná jẹ báyìí, nígbà wọn bá bínú yẹn tára wọn bá balẹ̀, tẹ́yàn pẹ̀lú èèyàn bá ń jà tí ó bá ti balẹ̀ lára ẹ ò lè rí ìjà yẹn parí o.
torí kò ní gbọ́ bọ̀jọ́ bá ti wá ti tán nù rẹ̀ òtítọ́ tán nìyẹn pátápátá. Bọ̀tí nǹkan tó dáa jù fún wọn ò ní pé wọ́n wà ń bẹ̀ o wọn ò sí ń bẹ̀ o wọ́n máa bọ orí omi fún wọn wọ́n sì máa pẹlẹ́dà wọn nínú odò tó gẹ́tì ọ̀rọ̀ mi tó gbogbo nǹkan á máa tùbà á máa tùṣẹ fún wọn. Wọ́n lọ́hùn ọdún lọ sópin o kí ni oní mo wí. tó lọ sópin. Gbogbo ojú tí ń wò wá ní rí ìbànújẹ́ gbogbo ọmọ oṣù yìí Ọlọ́run jẹ́ kó rí àánú gbà ẹni tí èso ọmọ oṣù yìí náà yóò rí àánú gbà ògo wa ò ní wọ̀kùnkùn ọ̀nà mẹ́ta la gbà wáyé gbogbo ojú tí ń wò mí Ọlọ́run má jẹ́ bá mẹ́tẹ̀ẹ̀ta padà Ọlọ́run àsunkún wáyé ni Ọlọ́run má jẹ́ ká sunkún padà Ọlọ́run àwáyé nínú àgbàrá ẹ̀jẹ̀ Olúwa dákun má jẹ́ ká padà nínú àgbàrá ẹ̀jẹ̀ ìwọ Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run tó ní sánmọ̀ tó nílẹ̀ hòhò la bá wáyé má jẹ́ ká padà ní òwò Ọlọ́run ìwọ Ọlọ́run àwọn ọmọ oṣù kẹwàá ọmọ ológo ni wọ́n ṣùgbọ́n wọn á gbé gbósẹ́lòmíì lẹ́nu wọn á gbé wà tí èsì tiẹ̀ fún láti kékeré wọn tí máa tí wọn tí ń gbà mí kò ní fẹ́ lọ léwe mọ́ gbà mí kò ní fẹ́ gbọ́rọ̀ mọ́ wọ́n ti rògo wọn pé ọmọ ńlá ni wọ́n ìwọ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí bá ń rògo ọmọ wa lẹ́nu gbogbo agbára Fáráò tó ṣe lẹ́yìn Mósè ọ̀pá rẹ̀ sínú omi ni Olúwa dákun bá wa parẹ́ Olúwa bá wa parẹ́ má jẹ́ kí wọ́n rògo ọmọ wa dì mú má jẹ́ kí wọ́n rògo àwa náà dì mú jẹ́ ká rí àánú gbà jẹ́ ká rí àánú lò oṣù yìí àjọṣù ayọ̀ àjọṣù ìdùnnú fún wa mo nawọ́ sókè mi á rí àánú gbà. Èmi náà nawọ́ sókè mi náà rí àánú gbà. Mo tún nawọ́ sókè màá rí àánú gbà nínú oṣù yìí. Èmi náà nawọ́ sókè màá rí àánú gbà nínú oṣù yìí. Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta mi ni mo nawọ́ sókè ń rí àánú gbà nínú oṣù yìí Ọlọ́run. Èmi náà nawọ́ sókè màá rí àánú gbà nínú oṣù yìí. Gbogbo ojú tí ń wò mí á rí àánú gbà nínú oṣù yìí ìwọ náà rí àánú gbà nínú oṣù yìí ojú tó lé náà máa rí àánú gbà nínú oṣù yìí ìwọ Ọlọ́run aláàánú wa Ọlọ́run ṣe láàánú yọ rántí ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run bá dákun ẹni ọwọ́ máa ń bẹ lára ẹ̀ kò ní ka ọ̀rọ̀ kún kò ní gbọ́rọ̀ gbọ́ àìtorí tọ́bẹ̀ ti lè ka nǹkan kún tó dẹ̀ tí nǹkan láti ṣe lórí ayé rẹ̀ ọwọ́ ti tán lára ẹ̀ nu kí náà fi dá àṣà sí gan mọ̀ kí náà fi mọwọ́ tí ń bẹ lára èèyàn ọ̀n lálàkàlà ò fura wọ́n ń rìn ẹ̀ mọ́lẹ̀ ò fura ọ̀n jẹun lójú oorun ò fura nǹkan kan ń wọlé bíi òkòkò lójú ò fura ọmọ rẹ̀ ń lọ iléèwé kò mọ̀wé déédéé ò fura ọmọ rẹ̀ dé ń go kẹ̀kẹ́ kiri gbogbo àdúgbò ń jà kiri àdúgbò ò fura Ọlọ́run dákun torí Ọlọ́run ìwàkiwà ni o Ọlọ́run dákun mọ́ gbé wà burú ìwà ìbànújẹ́ ìwà wàhálà mọ́ fọmọ pa wá lẹ́kún Ọlọ́run mọ́ fi ṣe wà pa wá lẹ́kún Ọlọ́run jẹ́ arógo wa lò jẹ́ aráyé wa ṣe jẹ́ ká rí dùnú gbà Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo agbára Fáráò tó ṣe lẹ́yìn Mósè ọ̀pá rẹ̀ sínú omi ni ogun tí ń jayé wa tí ń jayé ọmọ wa Olúwa parẹ́ Ọlọ́run ló dùn Máríámọ̀ nínú tó ní lẹ́tà ayọ̀ ní mo fi lé ẹ lọ́wọ́ Olúwa irú lẹ́tà ìdùnnú bẹ́ẹ̀ Olúwa fi lé wa lọ́wọ́ nínú oṣù yìí wọ Ọlọ́run wọ́n ju Yúsúfù sínú kànga láti inú kànga Ọlọ́run fà jáde wọ́n jù sọ́gbà ẹ̀wọ̀n láti inú ọgbà ẹ̀wọ̀n Ọlọ́run fà jáde lórí àtìmọ́ tí ó ṣàgbèrè wọ́n sì kúrò ọmọ wọ Ọlọ́run irú ọmọ oṣù kẹwàá wọn máa ti ọ̀rọ̀ mọ́ Ọlọ́run tó wá kó Yúsúfù yọ Ọlọ́run tó kó Jósẹ́fù yọ Ọlọ́run máa kó wa yọ lọ ìlérí ayọ̀ ṣẹ Jósẹ́fù sì padà di ọba àwọn ọba kan bẹ̀rẹ̀ wọn ò róúnjẹ jẹ nílùú bí wọ́n wá wọn padà wó oúnjẹ lọ bá ọmọ wa ó di ọba yóò di ọba àwa náà di ọba à rí àánú gbà à rógòlò Ọlọ́run wọlé ọjọ́ tó ṣíjú àánú wo Yúsúfù Ọlọ́run Jósẹ́fù Ọlọ́run ṣíjú àánú wò wá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́sìn kan àbáláyé dèdèrìn ní jíjẹ ẹ̀sìn Ọlọ́run ló dá kìrìsìtẹ́nì Ọlọ́run lẹni tí ó ṣe ní ṣeun ọmọ ìyá ni wá Ọlọ́run ló dá mùsùlùmí ntọ́lọ̀ ni yóò ṣe ní ṣeun ọmọ ìyá ni wá Ọlọ́run ló dẹ́lẹ́sìn kan àbáláyé Ọlọ́run ẹlòmíì nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́yàn ńláńlá ìyá wọn á ti bẹ̀ lọ́mọ kò ní rọ́mọ ó lè jẹ́ pé ewé kan ni àwọn bàbá àgbà ó jà fún pé bàbá yìí fi jà sí jẹ kò dẹ̀ ní mùsù náà jẹ gbogbo ìgbà yẹn lọ́hùn ún ìbára wọn jà ìbára wọn yànjì tí kálukú bá ń ṣe ẹ̀já bára wa ṣe o ẹ̀sìn tọ́lọ́run bá ní kálukú ó ṣe ní òṣè oṣù yájúṣù ayọ̀ fún wa o. Àmín òun náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà yìí kí gbogbo ìtàn ṣe ládùúrà
kí elédùwà kó jẹ́ kí ó mọ́ wa dáadáa. Ẹ kàn sí bàbá àlùbáríkà Webida ní ìlú Ìgbòdù, ibikíbi tí ẹ bá ti ń bọ̀, Ìdíkòdó gàjí lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdù junction, ẹ ti rí signboard tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492. Oṣù yìí á sàn wá o, ó dàbọ̀.